àwọn ọmọ bíbí ilẹ̀ Ìjẹ̀ṣà kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun, àwọn ọmọ bíbí ìlú Iléṣà, wọ́n mà ti ń fárígà, wọ́n sì ti ń bínú lórí ìròyìn tó gba gbogbo Nàìjíríà pé àbúrò ìyàwó alákòóso àgbà ìjọ tó tóbi jù gbogbo Nàìjíríà, ìjọ Redeemed Christian Church of God, pásítọ̀ Enoch Adébóyè, arábìnrin Folú Adébóyè, ẹni tó jẹ́ àbúrò ẹ̀ tó náà jẹ́ pásítọ̀ nínú ìjọ Redeemed, pásítọ̀ Báyọ̀ Adéyọ̀kúnú, òun ni wọ́n fẹ́ fi ṣe ọwọ́ òbòkun ilẹ̀ Ìjẹ̀ṣà, ọba ìlú Iléṣà, tí yóò jẹ́ olórí gbogbo ọba fún gbogbo ọba tó wà nílẹ̀ Ìjẹ̀ṣà, táwọn ọmọ Iléṣà kan tó sì ń bínú pé kì í ṣe pé pásítọ̀ Báyọ̀ Adéyọ̀kúnú kò lẹ́tọ̀ọ́ láti gorí oyè, ṣùgbọ́n tán ní ọjọ́ orí ẹ̀ ó ti lọ sókè, àti pé èèyàn bí ọ̀dọ́ bíi tàwọn Ọọ̀ni Ilé-Ifẹ̀, àwọn Olúwo ti ìlú Ìwó ni làwọn wà, tí kì í ṣe ẹni tí ọjọ́ orí ẹ̀ tó ti dàgbà. Bí ẹ kò bá gbàgbé, ẹ rántí pé lọ́jọ́ 12 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí, the 12th of September 2024, ní ọwọ́ òbòkun ilẹ̀ Ìjẹ̀ṣà, ọba Gabriel Arọ́mọláràn ní kábíyèsí ló wàjà tó dágbére fáyé, tó sì jẹ́ pé àwọn afọbajẹ wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ àti ìgbésẹ̀ láti yan ọwọ́ òbòkun Ìjẹ̀ṣà míì. Ṣá o, nínú fọ́nrán fídíò kan tó lu síta níbi tí pásítọ̀ Báyọ̀ Adéyọ̀kúnú tó jẹ́ ìyàwó pásítọ̀ Adébóyè tó ti ń ṣayẹyẹ ọjọ́ ìbí 70 ọdún 70 years lọ́jọ́ 16 oṣù kẹwàá tá a wà yìí, the 16th of October 2024, ó ní pásítọ̀ Adébóyè ló ti lọ síbi ayẹyẹ náà láti bá a ṣe àdúrà fún ọjọ́ ìbí ẹ̀. Ayẹyẹ ọ̀hún wáyé ní ṣọ́ọ̀ṣì Redeemed tó ń pè ní Victory Temple tó wà lágbègbè Bowie, ní Maryland, lórílẹ̀‐èdè United States of America. Níbẹ̀ sì ni pásítọ̀ Adébóyè ló ti ń jẹ́ kó di mímọ̀ pé kóun tó fẹ́ ìyàwó òun lòun ti mọ pásítọ̀ Báyọ̀ Adéyọ̀kúnú. Ó ní táwọn ti mọra àwọn báyìí láti ọgọ́ta ọdún 60 years ni. Olóhùn sì ni ọ̀rẹ́ òun àkọ́kọ́ nínú ìdílé Adéyọ̀kúnú kó tó di pé òun fẹ́ ìyàwó òun, pásítọ̀ Folú Adébóyè. Pásítọ̀ Adébóyè tiẹ̀ tó jẹ́ kó di mímọ̀ pé òun lòun wàásù fún pásítọ̀ Adéyọ̀kúnú tó fi gba Jésù. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mímọ̀ pé ṣé gbogbo èèyàn ti mọ̀ pé ọmọ ọba ni, àti bó ṣeé ṣe kó di ọwọ́ òbòkun ilẹ̀ Ìjẹ̀ṣà. Látìgbà tí pásítọ̀ Adébóyè tó ti sọ̀rọ̀ yìí, táwọn èèyàn sì mọ̀ bó ṣe lẹ́nu lọ́dọ̀ ìjọba àtàwọn alágbára Nàìjíríà, wọ́n ti ń sọ pé ó ṣeé ṣe kí pásítọ̀ Báyọ̀ Adéyọ̀kúnú kó lọ di ọwọ́ òbòkun ilẹ̀ Ìjẹ̀ṣà. Èyí ló sì fa ariwo tí àwọn ọmọ Ìjẹ̀ṣà gàfé sọ pé pásítọ̀ Báyọ̀ Adéyọ̀kúnú tó jẹ́ igbákejì alákòóso gbogbo ṣọ́ọ̀ṣì tó wà ní ilẹ̀ Amẹ́ríkà, gbogbo ṣọ́ọ̀ṣì Redeemed tó wà ní Amẹ́ríkà, pé kì í ṣe pé kò kójú òṣùwọ̀n, ṣùgbọ́n tán ní ọjọ́ orí bàbá náà ti pé 70 ọdún 70 years ó ti lọ sókè, àti pé ọ̀dọ́ ni làwọn ń wá. Bí pásítọ̀ Báyọ̀ Adéyọ̀kúnú tó bá padà di ọba ní ọwọ́ òbòkun ilẹ̀ Ìjẹ̀ṣà, òní yóò di pásítọ̀ ìjọ Redeemed kejì tí yóò di ọba lẹ́yìn tí Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ọba Gándé Àfọlábí Ọláoyè Òrùmọgẹ̀ kẹta, tí ó ti di Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ nínú oṣù kẹsàn-án ọdún 2023 tó kọjá.